Tọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tá ń bá bọ̀. Gbogbo iye àwọn division àkọ́kọ́ division àkọ́kọ́ yìí àwọn máa ń tẹ ẹ̀tọ́ division ẹlẹ́ẹ̀kẹta wọ́n máa ń tẹ ẹ̀tọ́ wọn mọ́lẹ̀. Division tó wà láàrin tó jẹ́ number 2 àwọn ni wọn kì í gbà kí division alákọ̀ọ́kọ́ yẹn kó tẹ ẹ̀tọ́ division ẹlẹ́ẹ̀kẹta mọ́lẹ̀. Àwọn ni wọ́n máa ń jà fún ẹ̀tọ́ wọn nìyẹn. Now tọ́rọ̀ bá wá rí bẹ́ẹ̀ ká wá padà sí ọ̀rọ̀ Yorùbá nation àti ọ̀rọ̀ Bola Ahmed Tinubu. Àwọn tí wọ́n ń dìde àwọn agitators àwọn Yorùbá nation wọ́n ń jà fún ẹ̀tọ́ aráàlú wọn, wọ́n ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn, wọ́n ń jà fún ẹ̀tọ́ elédè wọn tàbí ẹ̀yà wọn tí Ọlọ́run sì fẹ́ bẹ́ẹ̀. Lórí àbá gbogbo àwọn tí wọ́n agitate yìí, gbogbo àwọn agitators, gbogbo àwọn tí wọ́n jìjàǹgbara yìí, oníkálukú wọn làwọn náà wà òkè, ṣùgbọ́n torí pé wọ́n ro tẹlòmíì mọ́ tiwọn, wọ́n ro tọmọlàkejì mọ́ tiwọn, wọ́n sì ro tàwọn tí ò nírú opportunity táwọn ní, wọ́n ro tirú wọn yẹn mọ́. Olújẹ́ wọn mọ jáde ni wọ́n fi ń fi ẹ̀mí wọn lẹ̀. Now tó bá wá rí bẹ́ẹ̀ ká wá dìjọ wòye sí wípé ṣé Yorùbá nation ṣé ní ó fẹ́ fọ́ wa ni àbí ká continue as a nation ní Nàìjíríà. Ṣé ká continue as Nigeria nation ká lọ dìbò sóun ló fẹ́ fọ́ wa. Èmi àti yín náà mọ̀ wípé kí Yorùbá dá wà láàyè rẹ̀ ló fẹ́ fọ́ wa, kí Yorùbá dá dúró as a nation ló pé wa jù gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí lásìkò táwa yìí. Ṣùgbọ́n ṣá ìrìn àjò mọ̀ jìnnà, ọ̀nà mọ̀ jìn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ agitate fún Yorùbá nation, gbogbo yín pátá la kí o. Ọba tó máa ń fúnni láṣeyọrí yóò fún yín láṣeyọrí ṣe, torí pé béèyàn ò bá ṣàṣeyọrí àdí ilé kíkó kúṣẹ́ khairu amali awatimuhu. Gbogbo ẹni ó bá parí iṣẹ́ tó ṣiṣẹ́ tó parí ẹ̀ òun láyé mọ́ yìn, ayé kì í kí aláṣẹ ti kúṣẹ́. Ọba tó ní yóò bá mi kún yín lọ́wọ́, yóò tì yín lẹ́yìn, yóò sì jẹ́ kẹ́ ẹ ṣàṣeyọrí, yóò jẹ́ kẹ́ ẹ ṣàṣeyege nídìí tẹ́ ẹ dáwọ́lé yìí ọlá àti tóbi Al-Qur'an. Ṣùgbọ́n ojú tẹ́mi fi wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó ní wípé bá a ṣe rá ń bá a lọ yìí, ẹ jẹ́ ká máa bá a lọ pẹ̀lú ìkúnlọ́wọ́ Ọlọ́run, pẹ̀lú àtìlẹ́yìn tọ́lọ́run, pẹ̀lú àdúrà lọ́sàn-án lóru. Ọlọ́run ó gba Yorùbá nation lé wa lọ́wọ́, yóò gba ìbéèrè wa fún wa, yóò fi ìbéèrè wa lé wa lọ́wọ́, nítorí pé kò sádùúrà tọ́ba mi ò gbọ́, èyí tí ò fèsì sí ló pọ̀, èyí tí ò dáhùn sí lọ́pọ̀. Gbogbo àdúrà téèyàn tẹ́rù ń ṣe ló ń gbọ́, ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ ni ó fèsì. Ṣùgbọ́n a bẹ̀ Ọlọ́run èyí tá à ń ṣe lórí Yorùbá nation yìí, Ọlọ́run bá wa fèsì sí, bá wa dáhùn sí, mọ́ dágunlá fún wa lórí rẹ̀ ọláàfíà Ànábì lọ́dọ̀ Ọlọ́run sallallahu alaihi wasallam. Now ká wá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Yorùbá nation ń tẹ̀síwájú. Àwọn Yorùbá nation ń bá tiwọn lọ. Àwọn general election 2023 election, incoming election, àwọn náà ń prepare fún tiwọn, àwọn náà ń bá tiwọn lọ. Oníkálukú ń ṣe tiẹ̀, ṣùgbọ́n ṣá ibìkan náà ni ó ṣá yọrí sí. Winner ooo winner ooo winner, pátápátá you go win forever winner, pátápátá you go win forever. Ẹnìkan ni ó ṣá win ni. Ẹni tó wà lórí bọ́ọ̀lù klọ́ọ̀bù àkọ́kọ́ àti klọ́ọ̀bù kejì tí wọ́n ń gbá bọ́ọ̀lù, wọ́n wá góò lọ́dọ̀ ara wọn, ẹnìkan náà ni ó gba oríyìn lọ́lé. Nínú Yorùbá nation àti incoming election, general election, ìkan náà lọ́lọ́run ọba ó ṣe, ìkan náà ni lọ́lọ́run ọba ó buwọ́lù nínú méjèèjì. Mò ń bọ̀ wá ẹ̀yin èèyàn mi.